Adéṣọlá ogún ọdún Àbíkẹ́ Adérẹ̀mí happy golden jubilee Adéṣọlá ogún ọdún Àpáta dé àpáta pààrọ̀ ewì dé Christiana ọlọ́jọ́ bí máa wọlé máa rọra apọ́npẹ́pọ̀ rẹ obìnrin tóbìnrin àdùnbárìn má tọ́ṣì ẹlẹ́rìn ẹ̀yẹ ó dọ́gba délẹ̀ ó rẹwà níwọ̀n mama doyin mama dọ́lápọ̀ ìyá ẹ̀ ní ọlá Ẹ́sítérì your goddaughter òun ló ní kí n wá máa kí ẹ kí n wá máa kí ẹ lónìí ọjọ́ ìbí rẹ happy jubilee happy 58th birthday ó kú ọdún ogún yèdúró ọmọ ìjìṣẹ́ òṣèré onílẹ̀ òbí ńlẹ́ ọmọ ọwọ́ mẹ́kùn ìjìṣẹ́ orídìí ìsáná ilé lẹ́rú ọ̀wá tí múná roko ọmọ bílàádù ọmọ arímọ̀rọ̀ níjìṣà máa wọlé máa rárá aya Ìjẹ̀bú aya Eréníwà aya Dúrúmọdé tó mọ̀ wípé tó bá wù Ìjẹ̀bú nílé ọkọ rẹ wọ́n wọ ní tiwọn ní wíníwíní tó bá tún wù Ìjẹ̀bú nílé ọkọ rẹ wọ́n wọ ní tiwọn ní wíníwíní àní tó bá wù Ìjẹ̀bú tó bá wọ ọkọ rẹ apẹni rẹ tó kù sọ́dún Agẹmọ ọkọ rẹ lálágẹmọ mẹ́rìndínlógún òun gẹ́gẹ́gẹ́ lálágẹmọ òfin wọ̀yọ̀wọ̀yọ̀ ọlọ́jọ́ ìbí ogún ọdún ogún yèdùn àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba bó ti ṣe 50 yìí wàá ṣe 70 wàá ṣe 80 wàá ṣe 90 wàá ṣe 100 bólúwa tí ń bẹ tẹ̀mí rẹ̀ ń bẹ ọlọ́jọ́ ìbí wàá ṣe 200 ogún ọdún ọdọọdún làróró fún ọdọọdún la ó máa rí ọ ọdọọdún ló máa yan pandapanda níwájú abínú ẹni ó máa dàgbàdàgbà ó máa dògbò ó máa dàgbàdàgbà bí ara ọ̀rọ̀ wọ́n dàgbà títí tí wọ́n fọmọ ewu sóde ọrùn ọmọ ewu jẹjẹjẹ ó dọkẹni wàá pẹ́ láyé ojú rẹ ò ní ríbi ò ní rí kú ọmọ ò ní rí kú ọkọ ìwọ fúnra rẹ ò ní fàìsàn lùgbà. Ẹ́sítérì ló sọ wípé happy birthday to you godmother aya Adéṣọlá Àbíkẹ́ Adérẹ̀mí Christiana ìgbà ọdún 1 minute ni àpáta pààrọ̀ ewì lèmi ń jẹ́ tẹ́bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀.